èèyàn kan o lórí Oku Akorin Emi àtàwọn akẹgbẹ rẹ̀ mẹta tí wọ́n kú sínú stúdíò kan lÉkòó. Àwọn ará Ondo bínú lórí bí àjọ NSCDC ṣe lo ìwà ipá pẹ̀lú obìnrin kan tó pọnmọ sẹ́yìn àti ọkọ rẹ̀ lórí ọ̀rọ̀ títa afẹ́fẹ́ gáàsì. Ẹ̀yin gómìnà, ẹ ṣètò láti pèsè iṣẹ́, ètò ìlera alábọ́dé àti ohun amáyédẹrùn fún aráàlú. Ààrẹ Tinubu ló darí àwọn gómìnà bẹ́ẹ̀. Ẹ̀yin mukan-mukan, ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba àpapọ̀ ti pàṣẹ fún àjọ NAFDAC láti gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde ọtí inú ọ̀rá? Orílẹ̀-èdè Nàìjíríà máa ṣẹ́gun ìkọlù ìgbésùnmọ̀mí àtàwọn agbébọn. Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu ti gbilẹ̀ jùlọ lágbàáyé, Nàìjíríà náà rọ́wọ́ mú o. Ipò 36 ní Nàìjíríà wà. Alága àjọ Hajji Abdullahi Saleh Usman ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o. Lẹ́yìn gbogbo atótónu ìfẹ̀hónú àwọn ọmọ Nàìjíríà, ilé ìgbìmọ̀ asòfin padà gba ìlànà lílo ẹ̀rọ àti fífi ẹnu kéde èsì ìdìbò. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọwọ́ ti tẹ èèyàn kan o lórí Oku Akorin Emi àtàwọn akẹgbẹ rẹ̀ mẹta tí wọ́n kú sínú stúdíò kan lÉkòó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti nawọ́ gan afurasí ọ̀daràn kan lórí ikú Akorin Emi àti èèyàn mẹ́ta míì tí wọ́n rí òkú wọn nínú yàrá tí wọ́n yà sọ́tọ̀ fún orin kíkọ lágbègbè Àjà nílùú Èkó lọ́sẹ̀ tó kọjá. Akorin Emi náà, Matthew Ogundele àtàwọn mẹ́ta míì, Ìtùnú Ògúndélé, Joseph Sanya àti akọrin orí ayélujára kan Matthew Awosanya táwọn èèyàn mọ̀ sí Jos TV ni wọ́n ṣàdédé rí òkú wọn nínú yàrá tí wọ́n ń lò fún orin kíkọ tó wà ní ilé HFP Shopping Complex ní Abraham Adesanya ní Àjà nílùú Èkó. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Abímbọ́lá Adébísí fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn kan ló kọ́kọ́ fi ọ̀rọ̀ náà tó àgọ́ ọlọ́pàá tó wà ní Àjà létí. Àmọ́ SP Adébísí ní ọ̀rọ̀ náà ti dé ọ̀dọ̀ ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ NSCID iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó wà ní Pàǹtí Yábà fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ẹni tó ṣagbátẹrù òde táwọn akọrin Ẹ̀mí náà àtàwọn akẹgbẹ́ rẹ̀ ti lọ ṣeré ti wà ní àtìmọ́lé ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ní ẹni tó ní yàrá stúdíò tí wọ́n ń lò fún orin kíkọ, Akíntayọ̀ Akínbọ́lá, ló fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ọlọ́pàá létí. Wọ́n ní ẹni ọ̀hún ló sọ fáwọn ọlọ́pàá pé àwọn tó dolóògbé náà wà lára àwọn akọrin tí wọ́n ṣeré níbi ayẹyẹ ọjọ́ ìbí tí ìyàwó rẹ̀ ṣagbátẹrù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ, ọjọ́ ti lọ lálẹ́ nígbà táwọn akọrin náà ṣeré tán, èyí tó mú wọn sùn nínú yàrá tí wọ́n ń lò fún orin kíkọ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní láàárọ̀ ọjọ́ kejì tí ẹni tó ní yàrá orin tí wọ́n sùn sí dé ló bá òkú wọn níbẹ̀. Ní ilé ìwòsàn Mainland tó wà ní Yábà ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti kú tí wọ́n sì gbé òkú wọn lọ sí mọ́ṣúárì. Ọ̀pọ̀ èèyàn pàápàá jùlọ lórí ayélujára ló ti ń pè fún ìwádìí àti ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀wẹ̀, àwọn kan sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé èéfín ẹ̀rọ jẹnẹrétọ̀ tó wà lẹ́nu ọ̀nà yàrá tí wọ́n ń lò fún orin nígbà tí wọ́n sùn ló ṣekú pa wọ́n. Ìròyìn kan tó fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀jẹ̀ ń jáde láti imú, etí àti ẹnu àwọn èèyàn náà nígbà tí kò sì sí àpá kankan lára wọn. Ṣé ohun gbogbo tó pamọ́ lójú èèyàn kedere ni lójú Ọlọ́run? Àwọn ará Ondo bínú lórí bí àjọ NSCDC ṣe lo ìwà ipá pẹ̀lú obìnrin kan tó pọnmọ sẹ́yìn àti ọkọ rẹ̀ lórí ọ̀rọ̀ títa afẹ́fẹ́ gáàsì. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń súyọ lórí fọ́nrán fídíò kan tó gba orí ẹ̀rọ ayélujára ní ọjọ́ 10 oṣù kejì ọdún yìí, níbi tí àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ìlú NSCDC ti ń fi ipá mú ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Àlàbá Balógun àti ìyàwó rẹ̀ Adéníkẹ́ Balógun lórí ọ̀rọ̀ títa afẹ́fẹ́ gáàsì. Ọ̀pọ̀lọpọ̀ olùgbé ìpínlẹ̀ Ondo ló ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ àjọ NSCDC bí wọ́n ṣe lo ìwà ipá pẹ̀lú àwọn aráàlú. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ondo, Ṣèyí Ògúndípẹ̀, ṣàlàyé pé ìgbésẹ̀ tí wọ́n gbé tako òfin, ó sì yẹ kí àwọn ikọ̀ náà fojú winá òfin. Ó ṣàlàyé pé wọn kò lẹ́tọ̀ọ́ láti fi ìwà ipá gba ohunkóhun lọ́wọ́ aráàlú.
nínú fọ́nrán fídíò náà bí àwọn ikọ̀ NSCDC ṣe yabo òpópónà St. Luke níjọba ìbílẹ̀ gúúsù ìlú Àkúrẹ́ níbi tí Àlàbá ti ń ta gáàsì tí wọ́n sì ń fipá kó gbogbo ohun tó ní nínú ilé ìtajà náà. Bí èyí ṣe ń lọ lọ́wọ́ ni Adéníkẹ́ tí gbogbo èèyàn gbàgbọ́ pé ayọkùnrin náà ni ń gbìyànjú láti ran ọkọ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọmọ lẹ́yìn rẹ̀. Obìnrin náà gbàgbọ́ pé àwọn ikọ̀ NSCDC kò lẹ́tọ̀ọ́ láti irú ìwà bẹ́ẹ̀ nítorí àwọn ti san gbogbo owó tó yẹ káwọn san sápò ìjọba. Bẹ́ẹ̀ ni Àlàbá pàápàá tó ní ilé ìtajà ń pariwo pé òun ti san gbogbo owó tó tọ́ láti san. Nínú àtẹ̀jáde látọwọ́ alukoro àjọ náà Daniel Adémẹ́dọ̀ fi síta, ó ṣàlàyé pé ṣáájú ni àwọn ikọ̀ àjọ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìbámu pẹ̀lú òfin. Ọ̀gbẹ́ni Adámẹ́bọ̀ ṣàlàyé pé iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì NMDPRA ló pàdé àpòpọ̀ pẹ̀lú NSCDC láti ṣe ìmúṣẹ àwọn òfin àti ìlànà títa afẹ́fẹ́ gáàsì. Ó ṣàtẹnumọ́ rẹ̀ pé NSCDC kò ní àṣẹ láti fún ẹnikẹ́ni ní ìwé àṣẹ mọ̀yege láti ta gáàsì ní àárín ìlú, ṣùgbọ́n ojúṣe wọn ni láti rí dájú pé wọ́n ṣe ìmúṣẹ òfin tí NMDPRA là kalẹ̀ nítorí àwọn ló ní àṣẹ láti fún àwọn ènìyàn ní ìwé ẹ̀rí náà. Ọ̀gbẹ́ni Àìdèmẹ́bọ̀ ṣàlàyé pé àjọ NSCDC ṣàbẹ̀wò sí ibùdó tí wọ́n ti ń ta gáàsì náà ní ìbámu pẹ̀lú òfin. Ó ní ohun tó yẹ kí ọkùnrin náà ṣe ni pé kó mú ìwé ẹ̀rí mọ̀yege rẹ̀ jáde. Ó ṣàlàyé pé ẹnikẹ́ni tó bá kọ̀ láti mú ìwé ẹ̀rí jáde, ẹ̀tọ́ àjọ náà ní láti gba àwọn irinṣẹ́ rẹ̀. Alukoro náà sọ pé bí wọ́n ṣe kọ̀ láti yọ̀ǹda àwọn irinṣẹ́ wọn ló mú káwọn ikọ̀ náà lo ipá pẹ̀lú wọn. Bákan náà ló ní ikọ̀ NSCDC kò tẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ nítorí wọ́n ń ṣe iṣẹ́ wọn ní ìbámu pẹ̀lú òfin ìjọba ni. Ẹ̀yin gómìnà, ẹ ṣètò láti pèsè iṣẹ́, ètò ìlera alábọ́dé àti ohun amáyédẹrùn fún aráàlú. Ààrẹ Tinubu ló darí àwọn gómìnà bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ké pe àwọn gómìnà ní Nàìjíríà wípé kí wọ́n pèsè iṣẹ́, ètò ìlera alábọ́dé àtàwọn ohun amáyédẹrùn míì fún aráàlú. Tinubu ní òun náà ti ń gbé àwọn ìgbésẹ̀ akin lórí ọrọ̀ ajé èyí tí yóò jẹ́ kí aráàlú gbáyé gbádùn. Ààrẹ sọ̀rọ̀ yìí níbi ìpàdé àjọ ìgbìmọ̀ aláṣẹ NEC tó ń rí sí ètò ọrọ̀ ajé Nàìjíríà ní iléeṣẹ́ ìjọba nílùú Àbújá lọ́jọ́ 10 oṣù kejì yìí. Tinubu, ẹni tí ààrẹ ilé aṣòfin àgbà sẹ́nítọ̀ Godswill Akpabio sojú fún níbi àpérò náà sọ pé ètò ìṣèlú nílò ìgboyà, sùúrù àti àìdáwọ́ iṣẹ́ dúró. Ó ní àwọn ìgbésẹ̀ tí àwọn ń gbé gbọ́dọ̀ nípa tó dára nínú ayé àwọn ọmọ Nàìjíríà. Iṣẹ́ gbọ́dọ̀ wà fún aráàlú láti ṣe. Ìjọba gbọ́dọ̀ ṣe ọ̀nà, kọ́ ilé ẹ̀kọ́. Bákan náà ni ìjọba ní láti pèsè ètò ìlera tó mọ́yán lórí fáwọn èèyàn. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ààrẹ tún lo àǹfààní ìpàdé ọ̀hún láti kí igbákejì ààrẹ Kasim Shettima fún bí ó ṣe ń darí àjọ NEC tó ń rí sí ètò ọrọ̀ ajé náà. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà, mínísítà àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú àjọ NEC fún ìfọwọ́sowọ́pọ̀ àti ipa táwọn náà kó nínú ètò àjọ náà. Ààrẹ Bọ́lá Tinubu ní ètò fífún àwọn aráàlú ní ìrètí tuntun kì í ṣe ọ̀rọ̀ lásán. Ó ní àwọn ní láti ṣiṣẹ́ tọ̀ kí ó lè wá sí ìmúṣẹ. Ó ní òun nígbàgbọ́ pé gbogbo àwọn tí àwọn wà níbi ìpàdé yìí ní ọ̀rọ̀ àwọn ti yí ara wọn lórí ètò fífún aráàlú ní ìrètí ọ̀tun. Ó ní tí àwọn bá jọ ṣiṣẹ́ pọ̀ ní àwọn lè fi ní ètò ọrọ̀ ajé tó dára àti orílẹ̀-èdè tó gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ pẹ̀lú. Ààrẹ ní gbogbo ètò táwọn gómìnà bá ń ṣe gbọ́dọ̀ jẹ́ kí àwọn aráàlú jẹ àǹfààní kan tàbí òmíràn. Tinubu ní ètò fífún àwọn èèyàn ní ìrètí ọ̀tun kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán bí kò ṣe pé káwọn ètò náà pèsè iṣẹ́ àtàwọn nǹkan amáyédẹrùn míì fún aráàlú. Ẹ̀yin mukan-mukan, ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba àpapọ̀ ti pàṣẹ fún àjọ NAFDAC láti gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde ọtí inú ọ̀rá? Ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ti pàṣẹ fún àjọ NAFDAC tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti òògùn nílẹ̀ wa láti gbẹ́sẹ̀ kúrò lórí ìgbésẹ̀ ìfòfinde ọtí inú ọ̀rá àtàwọn ògógóró oníke kéékèèké 200 ml. Ìjọba náà tún ṣèkìlọ̀ fáwọn àjọ náà pé kí wọ́n firigun gbígbé ilẹ̀kùn àwọn iléeṣẹ́ àti àwọn ilé ìkọ́jàpamọ́sí tì pa lórí ọ̀rọ̀ náà. Àṣẹ náà ló wà nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday lólú ìlú ilẹ̀ wa l'Àbújá nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìlú sí akọ̀wé ìjọba àpapọ̀ Terence Kwanum. Kwanum sọ wípé àṣẹ náà ló wáyé lẹ́yìn ìdásí àpapọ̀ nípasẹ̀ ọ́fíìsì akọ̀wé sí ìjọba àpapọ̀
àti ọ́fíìsì olùbádámọ̀ràn fétò ààbò ilé wa tó fiyèsí ipa ààbò lórí ìtẹ̀síwájú ìfipámúni láìsí ìfẹsẹ̀múlẹ̀ òfin ìlànà lórí ọ̀rọ̀ ọtí lórílẹ̀-èdè. Àtẹ̀jáde náà kà báyìí pé nítorí náà gbogbo ìgbésẹ̀ ìpinnu tàbí ìfẹsẹ̀múlẹ̀ ìlànà tó rọ̀ mọ́ ìtẹ̀síwájú ìfòfinde àwọn ọtí inú ọ̀rá ní kí wọ́n fi ringún báyìí títí di ìgbà tí ìwádìí ìkẹyìn àti ìfẹsẹ̀múlẹ̀ òfin ìlànà ọtí lórílẹ̀-èdè àti àtẹ̀jáde àṣẹ ìkẹyìn fi máa jáde síta. Ó ní bó tilẹ̀ jẹ́ pé òfin ìlànà ọtí ọ̀hún ti jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ iléeṣẹ́ ètò ìlera ìjọba àpapọ̀ ní ìbámu pẹ̀lú àṣẹ Ààrẹ Bọ́lá Tinubu, àwọn ọ́fíìsì méjèèjì yìí tẹnumọ́ pé àjọ NAFDAC gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí gbogbo ìgbésẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ títí wọn ó fi ṣe fẹnukò lórí òfin ìlànà náà pátápátá àti pé àwọn àṣẹ ìtọ́nisíwájú sí yóò jẹ́ gbígbé jáde síta. Ìjọba sọ pé irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ nípa gbígbé iléeṣẹ́ ilé ìtajà tipa àti àtẹnumọ́ aráàlú lórí ìfòfinde ọtí inú ọ̀rá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti sọ, gbígbé àwọn iléeṣẹ́ ilé ìtajà tipa ọ̀hún tàbí ohun tí a pè ní ìfòfinde gidi lórí àwọn ọjà ọtí inú ọ̀rá láìsí òfin ìlànà tó ṣe rẹ́gí, èyí tó ń fa ìdàrúdàpọ̀ ọrọ̀ ajé àti pé ó ń fa ewu ààbò pàápàá jùlọ àwọn ipa rẹ̀ lórí iṣẹ́ okòwò ọjà àti pínpín àwọn ọjà náà káàkiri jákèjádò orílẹ̀-èdè. Ìjọba fi dá àwọn aráàlú lójú pé àti àwọn iléeṣẹ́ gbòógì lójú pé ìgbésẹ̀ ìpinnu ìkẹyìn yóò jẹ́ gbígbé jáde síta lẹ́yìn ìwádìí àti ìdarí láàrin àwọn àjọ fún àǹfààní ìlera aráàlú, ìdúróṣinṣin ètò ọrọ̀ ajé àti ààbò àpapọ̀ ilẹ̀ wa. Orílẹ̀-èdè Nàìjíríà máa ṣẹ́gun ìkọlù ìgbésùnmọ̀mí àtàwọn agbébọn. Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ àbádúpẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ti kéde pé orílẹ̀-èdè Nàìjíríà máa borí ìgbésùnmọ̀mí àtàwọn agbébọn bí ó ṣe ní ìpèníjà ètò ààbò tó ń wáyé lọ́wọ́ yìí kì í ṣe ohun tó jẹ́ ìtẹ́wọ́gbà. Tinubu sọ èyí níbi àpérò ìgbìmọ̀ aláṣẹ lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà National Economic Council NEC tó wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kejì ọdún 2026. Ààrẹ sọ àrídájú rẹ̀ fáwọn ọmọ Nàìjíríà pé ìṣèjọba òun ń sa gbogbo ipá láti rí i pé ètò ààbò tó gbópọn padà sípò ní gbogbo àwọn agbègbè tí ètò ààbò ti mẹ́hẹ̀. Ó sọ pé gbogbo èèyàn ní ìpèníjà ààbò ń kọ lóminú, ṣùgbọ́n ó sọ àrídájú rẹ̀ pé àwọn máa borí ìpèníjà náà. Tinubu sọ̀rọ̀ yìí lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn afurasí Boko Haram ṣèkọlù sí ìlú Wọ̀rọ̀, ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti pa èèyàn tó lé ní 70. Láìpẹ́ yìí ní Nàìjíríà ti ń kojú ìkọlù àwọn agbésùnmọ̀mí ní ẹkùn àárín gbùngbùn àríwá Nàìjíríà. Láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ní àwọn agbébọn àti agbésùnmọ̀mí Boko Haram ti ń ṣèkọlù ní ẹkùn ìlà oòrùn àti ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà, ṣùgbọ́n wọ́n ti ń tàn káàkiri Nàìjíríà tó fi mọ́ ìpínlẹ̀ Kwara àti Niger níbi tí ìkọlù ti ń wáyé lọ́lọ́kùn òjọ̀kan. Ààrẹ júwe ìkọlù ìpèníjà ààbò náà bí ohun tó ń ṣe ìfàsẹ́yìn fún ọrọ̀ ajé àti pé gbogbo èèyàn gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti wá ojútùú sí ìṣòro yìí. Ìpàdé àpérò yìí jẹ́ àpérò ọlọ́jọ́ méjì èyí tí igbákejì ààrẹ Kasim Shettima, àwọn gómìnà, àwọn aṣòfin àtàwọn olórí lẹ́ka aládàáni péjú síbẹ̀. Ààrẹ Tinubu tún sọ pé gbogbo àwọn ètò tí wọ́n ń gbé kalẹ̀ láti fi mú àtúntò bá ètò ọrọ̀ ajé tí ń so èso rere bí ètò ọrọ̀ ajé ṣe ti ń bọ̀ sípò padà. Ó ṣe ìtẹnumọ́ rẹ̀ pé àwọn àtúntò tí ìṣèjọba àwọn ti ń gùn lé ti ń so èso rere tí wọ́n sì ti ń rí èrè rẹ̀ káàkiri gbogbo àgbáyé. Ó gbóṣùbà káre sí ilé ìfowópamọ́ àgbà Nàìjíríà lábẹ́ gómìnà Yẹmí Kàdóso fún mímú ìrúgọ́gọ́ bá owó náírà. Ó sọ pé ìṣèjọba òun mú ìdàgbàsókè bá àwọn ohun amáyédẹrùn ní ọ̀kúnkúndùn káàkiri lẹ́ka ètò ìrìnnà, ohun àmúṣagbára, ibùgbé àtàwọn ẹ̀ka míì. Bákan náà ló fi kún pé àwọn ètò láti fi mú ìrúgọ́gọ́ bá àwọn ètò tí yóò mú ìgbéga bá ìgbáyégbádùn àwọn èèyàn. Tinubu tún wòye pé bí ó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ tó wà níwájú àwọn lágbára díẹ̀, síbẹ̀ kì í ṣe ohun tí wọn kò lè kojú. Ó fi ìgboyà hàn pé ìfẹnukò tó bá wáyé níbi àpérò náà yóò so èso rere pàápàá lẹ́ka ètò ọ̀gbìn. Nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu ti gbilẹ̀ jùlọ lágbàáyé, Nàìjíríà náà rọ́wọ́ mú o. Ipò 36 ní Nàìjíríà wà. Orílẹ̀-èdè Nàìjíríà ti wà ní ipò 36 nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu ti gbilẹ̀ jùlọ lágbàáyé. Èyí
èyí ló jẹyọ nínú àtẹ̀jáde kan tí àjọ Transparency International gbé jáde láti fi ṣe ìgbéléwọ̀n àwọn orílẹ̀-èdè tí ìwà ìbàjẹ́ gbilẹ̀ níbẹ̀ fún ọdún 2025. Ipò kejìlélógóje 142 ní Nàìjíríà wà nínú àwọn orílẹ̀-èdè méjìlélọ́gọ́sàn 182 tí àjọ náà ṣe àgbéyẹ̀wò wọn láti mọ àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu wọ́pọ̀ níbẹ̀. Gẹ́gẹ́ bí ìgbéléwọ̀n àjọ náà, pọ́ìntì 26 nínú 100 ní Nàìjíríà ní, èyí tó jẹ́ ọ̀kan náà pẹ̀lú orílẹ̀-èdè Cameroon, Guinea, New Guinea àti àwọn ìlú mìíràn. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ, èyí ṣàfihàn ìpèníjà tó ń kojú ìṣèjọba. Ìwádìí náà ṣàfihàn rẹ̀ pé orílẹ̀-èdè Denmark ló léwájú nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu kò wọ́pọ̀ níbẹ̀. Lẹ́yìn náà ló kàn Finland, Singapore àti New Zealand. Kò sí orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà kankan níwájú nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu kò wọ́pọ̀ níbẹ̀, tí èyí sì túmọ̀ sí pé àwọn orílẹ̀-èdè Áfíríkà ní iṣẹ́ púpọ̀ láti ṣe lórí ètò ìṣèjọba. Lára àwọn orílẹ̀-èdè Áfíríkà tí ìwà àjẹbánu sẹ́pẹ́rẹ́ tó mọ níwọ̀n níbẹ̀ ni Seychelles, Cabo Verde àti Botswana, tí wọ́n wà ní ipò 68, 62 àti 58. Fún ọdún 2025, àwọn orílẹ̀-èdè tó léwájú nínú àwọn orílẹ̀-èdè tí ìwà àjẹbánu pọ̀ níbẹ̀ jùlọ ní àgbáyé ni South Sudan, Somalia àti Venezuela. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìpèníjà yìí, adarí ẹ̀ka Hill Africa ní àjọ Transparency International Paul Banoba sọ pé àwọn aláìní ní ìwà àjẹbánu tó ń wáyé lẹ́ka ìjọba ń ṣe ìpalára fún jùlọ. Ó ní àwọn ìjọba nílẹ̀ Áfíríkà nílò láti tètè gbé àwọn ìgbésẹ̀ láti rí dájú pé wọ́n fòpin sí àwọn ohun tó mú ìwà àjẹbánu gbilẹ̀, kí wọ́n mú ìgbèrú bá àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba. Ó fi kún pé ìwà gbangba làṣántà gbọ́dọ̀ jẹ́ àmúlò láti dáàbò bo àwọn aráàlú àti ṣíṣe ìrànwọ́ fáwọn aláìní. Alága àjọ Hajji Abdullahi Saleh Usman ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ o. Alága àjọ tó ń rí sí iṣẹ́ Hajji lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Abdullahi Saleh Usman ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀ ìròyìn ló jáde lọ́jọ́ Ajé Monday pé Usman kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí ọ̀pọ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn án. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ní ọ̀kan nínú àwọn aláṣẹ àjọ náà fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ fún un, ṣùgbọ́n kò sọ pàtó ohun tó fà á tí ìgbésẹ̀ náà fi wáyé. Lẹ́yìn kíkọ̀wé fipò sílẹ̀ náà ní ọ̀pọ̀ èèyàn ti ń béèrè, ní pàtàkì jùlọ àwọn èèyàn tí wọ́n ti ń palẹ̀ mọ́ láti lọ sí Hajj. Ìbéèrè tí ọ̀pọ̀ ń béèrè ni pé kí ló dé tí ìwà àjẹbánu fi ń rùn lára àwọn olórí àjọ ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Mẹ́kà láti ìgbà díẹ̀ wá báyìí. Ìwádìí fi hàn pé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Usman ni wọ́n fi ránṣẹ́ sí ọ́fíìsì ààrẹ Nàìjíríà láti ọ̀dọ̀ àwọn aṣojú àjọ náà. Láti bí ọdún 3 sí 4 báyìí, ọ̀pọ̀ àyípadà ló ti wà ní àjọ NICON, tó sì jẹ́ pé alága 3 ló ti di ipò náà mú láti àsìkò náà, ṣùgbọ́n wọn kò kí ń parí sáà wọn kí wọ́n tó kọ̀wé fipò sílẹ̀. Ní ọdún 2024, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yan Sheikh Abdullahi gẹ́gẹ́ bí alága àjọ ẹ̀yìn tí wọ́n yọ Jaliab Arabi tó ń délé fún alága nígbà náà. Alága tẹ́lẹ̀ ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn pé ó kówó jẹ, tí àjọ EFCC sì ránṣẹ́ pé kó wá wí tẹnu rẹ̀, tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn náà. Àjọ náà ní owó tó tó 300,000 riyals ni wọ́n rí lákàtà alága àti àwọn àgbà òṣìṣẹ́ kan nínú àjọ Hajji yìí. Èyí sì ni ohun tí ó mú kí ẹnu ó máa kun olórí àjọ náà ṣáájú kí òun fúnra rẹ̀ tó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Lẹ́yìn gbogbo atótónu ìfẹ̀hónú àwọn ọmọ Nàìjíríà, ilé ìgbìmọ̀ asòfin padà gba ìlànà lílo ẹ̀rọ àti fífi ẹnu kéde èsì ìdìbò. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ti orílẹ̀-èdè Nàìjíríà ti gbà láti ṣe àtúnṣe lórí ìpè àwọn aráàlú, tí wọ́n sì ti gba ìlànà lílo ẹ̀rọ ayélujára àti fífi ẹnu kéde èsì ìdìbò tó ń bọ̀. Àwọn asòfin kéde yìí lẹ́yìn ọ̀pọ̀ wákàtí tí wọ́n fi jókòó pàjáwìrì lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Lásìkò ìjókòó, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Godswill Akpabio ló fọwọ́ sí ìpè sẹ́nitọ̀ Taha Mugonu pé fún lílo ẹ̀rọ fún èsì ìdìbò ní ètò ìdìbò tó ń bọ̀. Lábẹ́ òfin tuntun yìí, lílo ẹ̀rọ yóò jẹ́ ohun àkọ́kọ́ tí àjọ elétò ìdìbò yóò máa lò, ṣùgbọ́n wọn yóò ní àǹfààní láti lo ọ̀nà mìíràn tí ojú òpó ayélujára bá ṣe ségesège lásìkò ètò ìdìbò. Èyí fa ọ̀pọ̀ àríyànjiyàn àti ìpínyà ní ìjókòó ilé, tí sẹ́nẹ́tọ̀ Enyinaya Abaribe sì pè fún ìbò ní ilé ìgbìmọ̀ asòfin, ṣùgbọ́n ó padà wọ́gi lé àbá náà. Lẹ́yìn èyí ni ilé ìgbìmọ̀ asòfin fẹnukò, tí wọ́n sì yan ìgbìmọ̀ ẹlẹ́ni 12 pé kí wọ́n ṣe ìwádìí lórí ohun tó yàtọ̀ nínú òfin ètò ìdìbò
àti èyí tí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ṣe. Ààrẹ ilé ìgbìmọ̀ pa á láṣẹ fún ìgbìmọ̀ náà pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá. Ó ní wọn yóò fún Ààrẹ Bọ́lá Tinubu ní èsì ìwádìí àti ohun tí wọ́n bá fẹnukò sí nínú oṣù kejì. Àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 12 náà ni Sẹ́nítọ̀ Simon Bako Lalong Alága, Sẹ́nítọ̀ Mohammed Taha Manguno ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Adamu Aliero ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Orji Uzor Kalu ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Abba Moro ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Asuko Ekpeyon ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Amilu Iya Abbas ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Tokunbo Abiru ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Niyi Agbomire San ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Jibrin Isa ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Ìpalìbò Banigo ọmọ ẹgbẹ́, Sẹ́nítọ̀ Onyekachi Nweboyi ọmọ ẹgbẹ́. Iṣẹ́ wo gan ni lílo ẹ̀rọ ayélujára real-time electronics yóò ṣe lásìkò ètò ìdìbò náà? Lílo ẹ̀rọ real-time electronics fún ètò ìdìbò túmọ̀ sí pé fífi èsì ìbò láti ibùdó ìdìbò èyí tí wọ́n ti ṣe àkọsílẹ̀ sínú ìwé form EC8A ránṣẹ́ láti orí ayélujára sí ojú òpó INEC IREF lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìdìbò bá ti parí, tí wọ́n sì ti ka gbogbo ìbò tán, tí àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò sì ti kéde ẹni tó borí ìbò ní ibùdó kọ̀ọ̀kan. Èyí túmọ̀ sí pé kò ní sí àǹfààní láti yí èsì ìbò ní ibùdó kankan. Iye ìbò tí wọ́n bá ṣe àkọsílẹ̀ rẹ̀ ni wọn yóò fi ránṣẹ́ sí ojú òpó ayélujára INEC ṣáájú kí wọ́n tó gbé ìwé tí wọ́n fi ṣe àkọsílẹ̀ lọ́fíìsì INEC. Ìgbésẹ̀ yìí yóò wáyé ní iwájú àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú àwọn olùdìbò tó wà ní ibùdó ètò ìdìbò. Ṣáájú ni ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ti fárígá pé àwọn kò faramọ́ ọ̀rọ̀ Godswill Akpabio tó jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin ní Nàìjíríà tó sọ pé wọn kò ní lè lo àwọn ẹ̀rọ kọ̀ǹpútà láti máa gbé èsì ìdìbò jáde ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan bí wọ́n bá ṣe ń kà á tán nítorí pé kò sí ayélujára tó já geere ní àwọn ìlú ìletò abúlé kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ 9 ní Nàìjíríà. Lọ́jọ́rú Wednesday tó kọjá ní àwọn ilé ìgbìmọ̀ ti sún ìpàdé wọn síwájú ní Àbújá títí di ọ̀sẹ̀ 2 síwájú sí i. Ṣùgbọ́n wọ́n ní láti ṣe ìpàdé pàjáwìrì náà nítorí awuyewuye tó ń lọ lọ́wọ́ nígboro tó sì ti fa ìwọ́de ìfẹ̀hónúhàn l'Àbújá. Ẹ̀wẹ̀, Emmanuel Odo tó jẹ́ akọ̀wé àgbà ilé ìgbìmọ̀ asòfin ló buwọ́lu ìwé ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe. Kókó tí wọ́n sì gbé yẹ̀wò ní ti orí ọ̀rọ̀ gbígbé èsì ìdìbò jáde ní ọdún 2027 ní kété tí wọ́n bá ti kà á tán nípa lílo ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà. Lára àwọn ìwọ́de ìfẹ̀hónúhàn tako àwọn àbá àwọn ilé asòfin náà, olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi darapọ̀ mọ́ àwọn olùwọ́de. Obi, ẹni tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní ilé ìgbìmọ̀ asòfin, gbọ́dọ̀ rí dájú pé irúfẹ́ àṣìṣe tó wáyé lásìkò ètò ìdìbò ọdún 2023 kò tún gbọ́dọ̀ wáyé lásìkò ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Lẹ́yìn gbogbo atótónu ìfẹ̀hónú àwọn ọmọ Nàìjíríà, ilé ìgbìmọ̀ asòfin padà gba ìlànà lílo ẹ̀rọ àti fífi ẹnu kéde èsì ìdìbò. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.